ọkùnrin kan ó wá sábẹ́ comment wọ́n pọ̀ ò tí wọ́n ń gbé ebú o mo ti blọ́ọ̀kù kan lára wọn mo kàn blọ́ọ̀kù ẹ̀ nítorí pé ìgbà tí mo padà lọ́lẹ̀ wo abẹ́ profile ẹ̀ mo rí pé ẹnìkan ni tó jẹ́ pé tẹ́ bá fìyà jẹ kò lè lára yà so bí ìgbà tí wọ́n fẹ́ dákún sọ̀rọ̀ ayé rẹ̀ ni mo kàn ó kókè ẹni mi padà wá rù sí jẹ́ kí n blọ́ọ̀kù eléyìí mo á fa àwọn yòókù lẹ̀ èyí tọ́lọ́ bá kádàrà pé ó jí ìyanu wọn yóò kàn tí ó yọ lẹ́sẹ̀ lẹ̀ ìkan bẹ nísìnyí báyìí ní ó wà ní Ogun State òun náà ti kọ word of threatening sí mi wọ́n ti discover rẹ̀ ní Ogun State ló wà àmọ́ eléyìí tí mo gbé wá lẹ́nu wà lẹ́tọ̀ Awode Oke TV ẹ ṣeun gan Ọlọ́run bá dúpẹ́ fún yín eléyìí tí mo gbé wá lónìí òun náà ni arákùnrin kan tó lọ lè mẹ́sẹ̀gì mi níjọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé mo ń ṣe live lọ́wọ́ ó wá jáde sí mi ní ó wá sábẹ́ comment ó sì wá kọ fún mi wípé nǹkan tó kọjọ́ náà ni ó ní if them born you well do video on that day I'm the one that attack you so ti yé meanwhile ọkùnrin yìí ó ti kọ́kọ́ attack wa ní dọ́tà lọ court ó ti attack wa táwa kan wo ní minor pé ìgbà tí èdè pé wàhálà làwa fà ní court wéè wo ló fi attack wa ṣe é bá pé àwọn tá a bá máa ń ṣe program lérí gbogbo àwọn táwa mẹ́jọ èèyàn kan ni wá táwọn èèyàn sábà rí wa lérí ilẹ̀ dáadáa tó jẹ́ pé àwọn tó kàn mọ̀ wá náà ni máa ń rí wa èmi wà ń bẹ̀ bàbá Amiru Majlisu Shabab wọ́n bẹ̀ ń bẹ̀ àfáwà Yasin tí ó Yasin wọ́n bẹ̀ ń bẹ̀ tọ̀ ààrẹ fún gbogbogbò Ìlọrin káfàtà bàbá wa Alhaji Murtado Adio Bariga wọ́n bẹ̀ ń bẹ̀ àwa mẹ́rin yẹn la dúró níjọ́ tá a lọ fún kéèsì ọkùnrin tá a lọ yìí àwa wà ní court táwa kan dúró tá a ń sọ̀rọ̀ afá yẹn mo rò pé rírí tó rí wa ìfẹ́ gbé ó kí wa a sì kíra wa sálámà àbára wa lọ́wọ́ ó wá na kámẹ́rà rẹ̀ báyìí pé òun fẹ́ ya selfie gẹ́gẹ́ ó fẹ́ bá ní sí autograph lẹ́ ń pè ní so àwa yìí sì kanra tá a bá ti rí pé ìmúra rẹ̀ ìlú rẹ̀ ó jọ tọmọlúwàbí àbọ̀ ya fọ́tò ọkùnrin yẹn bá ya fọ́tò ìyá fọ́tò tó ya fọ́tò báyìí ọkùnrin kankan wà àtàkì ẹni lára àwọn ọmọ àfa àtàgbé lọ kóòtù tó jẹ́ àfa àtìlọrin yìí ó kàn sáré wà àtàkì ọmọ ẹni kí ló tó lè máa ṣe fídíò kí ni kankan àwọn agáwà gba kámẹ́rà lọ́wọ́ ẹnu pé àbó ṣe fídíò wọn nígbà táàrí àrí pé fọ́tò wa tó yà náà ní bẹ́ẹ̀ èmi ni mo wá wọ àárín wọn lọ tí mo lọ explain fún wọn pé ẹni sùúrù ẹni yóò yà yín fọ́tò àwa ló fẹ́ yà kì í ti pẹ́ yín ó kàn ná kámẹ́rà báyìí kì í ti kó fẹ́ yà yín torí wípé ọlọ́run tó dá fún bàbá Bariga wọ́n jẹ́ Alhaji Murtado Adio bàbá Bariga má jẹ́ wọn máa padà sí i bàbá Bariga ti sọ fẹ́mi ká tó kúrò ní ilé lọ sí kóòtù pé bàbá sàkámẹ́jọ ẹ dáfẹ́ mọ́ ìyá fọ́tò ọkùnrin yẹn ẹ̀ lè mọ́ ṣe fídíò rẹ̀ torí pé mẹ́ni àjù rẹ̀ ó ní òun ò fẹ́ fọ́tò òun èsì ya olóhùn èyí ya fọ́tò òun èsì ṣe fídíò pé kí n má ṣe bẹ́ẹ̀. mi ti gbọ́ ṣẹ́rí bàbá Bariga Allahu Akbar àwọn èèyàn ò lè understand máa yẹn wọ́n lè understand máa yẹn bàbá Bariga èé ronú pé òun fẹ́ fìyà jẹ but ní máa ronú wípé mo fẹ́ correct ẹ nìyí tó bá mú wá lóní fẹ́lẹ́fẹ́lẹ́ fún ọ fún correction tó bá wá gbá yóò wá bọ̀ wá lóní líle ní tó kàn ní èèmù tó kàn níbẹ̀ náà ni pé kí ayé rẹ̀ sá ti dà kò sì máa fẹ́ ti ayé ẹlòmíì èèmù rẹ̀ nu ní bàbá Bariga so kí ni mo fẹ́ lò ní pé wọ́n ti sọ fún láti pé mọ́ní àjọ àwọn ènìyàn kì í ya fọ́tò wọ́n yìí sì ṣe fídíò ẹ mọ̀ wùlẹ̀ ya fọ́tò ẹ̀sìn mọ́ ṣe fídíò rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run kò sí tó jọ bẹ́ẹ̀ lẹ́nu yẹn ti wá àtàkì wa tó ya tí wọ́n tó ní wọ́n ya fọ́tò òun mọ́ àwa gba fọ́tò fídíò kámẹ́rà rẹ̀ àwa wò á rí pé kò ya wọn èmi mo wá wọ àárín wọn lọ so èmi mo wá wọ àárín wọn lọ mo wá sọ fún wọn pé ẹni yóò ya fọ́tò yín níta wá kóòtù fún mo tún wá ń sàlàyé fún mi níta wá kóòtù fún kì í ṣe pé ti ìjà mùsùlùmí sí mùsùlùmí àjà o wàláhí tí àfáà yín bá ṣe nọ́mà wàláhí ọ̀rọ̀ yóò yanjú ẹni tó bá lè jẹ́rìí nínú àwọn tí mo lọ bá ń jọ náà àwọn tó sọ̀rọ̀ àdèmí nínú àwọn ìjàmọ́ wọn lè 50 kódà ìkan lára wọn nígbà tí mo sọ pé mùsùlùmí sí mùsùlùmí ni wọ́n sọ pé ẹ máa àwọn ẹ̀rí òbí wa pé ṣé mùsùlùmí lẹ́yìn yìí amin Abdullahi Abdullatif Abdulaziz Abu Abdullahi àdá kò sí wàhálà àdúrà lọ́sẹ̀ yìí tí irú kọ́mẹ́ǹtì yìí dà sọ pé Al-Qur'ani gan ó mọ̀ pé ànábì ti wà lójú ọ̀nà ó sì tún fún ànábì ní àyà ihdina siratal mustaqim so àdúrà eléyìí dà tọ́lọ̀ ń jẹ́ máa lékún sí nínú súnà tó ti àmọ́ tẹ́yìn pé súnà nǹkan ní súnà o tó ti jàgídíjàgan lẹ́ ń ṣe súnà ò ní ká máa àtàkì àwọn èèyàn wàláì tó ti ẹja mọ̀ bá ọ̀rọ̀ wa lọ so èmi ni mo ṣàlàyé fáwọn pípùn lọ́jọ́ náà wípé kì í ṣe ẹ kò ṣe fídíò yín o kódà kò ya fọ́tò yín àṣé òun gẹ́gẹ́ ló àtàkì wá jọ tó múra kankan torí pé àwa fẹ́ wàhálà mo bá a sọ̀rọ̀ pẹ̀lú làákàyè
àti ìrọ̀rùn àmì alájò olóore àbí ọlọ́rẹ̀. So ẹ wá wo nígbà tọ́lọ́run wá yọ ọ́ níbẹ̀ tó àtáàkì èèyàn nínú kóòtù Sheikh Najini ẹ má bínú ẹ̀yin èèyàn tẹ́ni mọ̀ ń ka kọ́mẹ́ntì ń ka kéré léyìí o Sheikh Najini ni o ọ̀rẹ́ mi ni ọ̀kan gbòógì lára rọ́bì tó tẹ̀lé àbá fi rè hábì rọ̀ṣù ọlọ́run bá wa san yín lẹ́san rí ẹ máa fọkàn bá mi lọ àbáwá Sheikh Najini. So mo wá rọ̀ ní kóòtù pé kò ya fọ́tò yín kò sì ṣe fídíò yín ẹ dákun sẹ́rù ẹnu ṣe kó wá abẹ́ kọ́mẹ́ǹtì ó yẹ kó ń gálè máa lọ jẹ́rìí ni pé ọmọlúwàbí ni Abbas Sakama yìí kódà bá àbá sí ní fúríkọ̀ kan náà ó yẹ kó lè mọ̀mọ́ pé ìwà ń bẹ lára mi jàmọ́ kan láàjọ belong sí tó ti yé Abu Abdullahi ẹ̀yin lẹ́gbàrà kúrò níbi tẹ́ ẹ wà mo láwọn àbúrò tó wà lọ́dọ̀ ẹni tẹ́ ń sọ yìí tẹ́lẹ̀ láti padà gan ti wà ní súnà tó correct nísìn wàláì mo ní àwọn àbúrò tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n padà rí pé bá kò lélẹ̀ so ẹja fi eléyìí lẹ́nà ẹ má distract mi mọ́ kí wọ́n bá block yín ó di so ẹni yìí táwọn sọ wípé ó àtàkì wa nínú kóòtù yìí nígbà tí mo wá ń ṣe program nílé ó wà náà àwọn tó ń bú mi lábẹ́ kọ́mẹ́ǹtì táàrí mo fẹ́ kẹ́kọ̀ọ́ lọ understand kẹ́yìn tó bá bú mi or waste data kúkú mọ́ wulẹ̀ wo program mi èyí dùnràn ebú èsì dùn mí wàláì tí má ti láníyàn pé tọ́lọ́ ni mo fẹ́ fi kíní ìṣe bú mi jù bẹ́ẹ̀ lọ wàláì kò ní dùn mí ìyá tó fi ọpa ní lérí program mi tí program sì máa dùn lọ táyà mi ó máa entertain àwọn fans mi so yóò máa dùn lọ ni so nídìí eléyìí mo rọ ẹ̀yin tẹ́ ẹ máa ń bú wa ẹ má waste data yín ẹ kúkú máa wò torí yóò máa dùn yín bí bá ń ṣe program so kí yóò máa jẹ́ yín báwọn ẹni tá a wá ń sọ yìí tí mo ní ó ti sọ̀rẹ́ndà ara rẹ̀ àtàná ló ti sọ̀rẹ́ndà ara rẹ̀ o kódà kò gba DSS ní 2 hours tí wọ́n fi gẹ́ẹ̀tì ibi tó wà torúkọ word of threatening sí mi only if dem born you well do video on that day I'm the one that will attack you bó ṣe kọ́nù bàbá afáwa aríbidé sí akramakumullah afáwa gbogbo ayé ọlọ́mọba ń san yín lẹ́san dáadáa àlùbáríkà ọlá nàbí àbáwa aríbidé sí ẹ máa gbọ́ lọ ibẹ̀ náà ní lọ yìí sá ibẹ̀ náà ní lọ yìí bàbá àmọ̀dé olùmọ́ni hàlùnú ọlọ́run kó bá wa sàlékún dáadáa fún yín kí ni mo fẹ́ lò ó ní wípé mo wá ń ṣe prógráàmù lọ́wọ́ ọkùnrin yìí wọ́n ń pè ní Abu Abdulrahman Pako ló bá ní bá ń bú ebu lábẹ́ kọ́mẹ́ǹtì Abdulhakeem Malik ń bú ebu lábẹ́ kọ́mẹ́ǹtì Abdulhakeem kan náà ń bẹ òun náà ń bú ebu lábẹ́ kọ́mẹ́ǹtì ṣé ẹ mọ̀ pé mo ti lé mi ò dùn ràn mo sì fi jọ àfáà àríbidé sí àwọn àríbidé sí nígbà táwọn jámíà ó ní àkòsí ẹni tó lè bú àfáà àríbidé sí kò ní dùn wọn so mo rẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lára wọn gan wàláhì tàláhì gbogbo àwọn strategy tẹ̀lé tí mo ń lò yìí pé kí ebu mọ́ dún yàn kí ẹ mọ́ kàǹkan kún àfáà àríbidé sí ló ṣe mí lákìnrin so nídìí eléyìí kété pé torí tí mo rí wọn wàláhì tàláhì bó ṣe rí nù so arákùnrin ń gbé egun lábẹ́ kọ́mẹ́ǹtì ṣe pé ilé mi àwọn tí mo ka orúkọ wọn yìí àtàwọn mí náà ti rántí orúkọ wọn ìkan náà ń bẹ òun náà ti wá abẹ́ kọ́mẹ́ǹtì mi ó ti lo threatening word fún mi lọ́nà mẹ́sẹ̀gì tó send Ogun State ni wọ́n ti wá sí báyìí òun tiẹ̀ ní tó já gbẹ̀bẹ̀ lẹ́yìn nísìnyí ẹ gbọ́ nísìnyí ní tó jẹ́ kí n gba ẹ̀bẹ̀ rẹ̀ ẹ gbọ́ nísìnyí wípé in loption ni àfi kí n gbà ó yẹ kó jìyà gan ni so no dín ní kí n má rí comment bọ́ọ̀ ní ṣe rí tí iná tí ì bá kà bọ́ọ̀ ní ṣe rí pé ẹ̀kọ́ mẹ́sẹ̀gì ó dáa torí dátà ẹ jẹ́ kí n ṣọ́ọ̀tì ilé kéwòn ni mo wà so ọkùnrin yìí ó wá lo word of threatening fún mi láì nínú message ó DM mi ó bú mi lábẹ́ kọ́mẹ́ǹtì ok bí mo ṣe wá post kí ni ẹ̀ pé ẹni tó bá mọ ọkùnrin yìí ẹjọ́ mò ń wà o àwọn èèyàn ti kà á sáwọn èèyàn mọ̀ la ilaha illa ó dáa kéèyàn ní ìwà tó dáa láàrin àwọn èèyàn wallahi summa billahi alazim pé mo kàn lọ rìpọ́tù ẹ̀ lásán mo ṣe parí program tán láàárọ̀ ọjọ́ ìmọ̀ tí mo dẹ̀ lọ ṣe mo lọ rìpọ́tù ẹ̀ ní ọ́fíìsì DSS ń kú ọmọ ẹ̀ tán báyìí ń jáde báyìí mo ti bá fóònù nọ́mbà rẹ̀ tí bí mẹ́jọ different people bí mẹ́jọ ni mo bá lérí fóònù mi pé nọ́mbà rẹ̀ ní ẹmú dáadáa ẹlòmíì ń fi èpè tẹ̀lé bí kì í sọ ọmọ dáadáa kì í ṣe kíní kan nítorí ẹ máa sọ eléyìí kálíbà rẹ̀ kọ̀ọ̀kan nínú ẹ̀ kẹlòmíì lè kẹ́kọ̀ọ́ wípé kó kọ́mẹ́ǹtì sábẹ́ program èèyàn ó gbọ́dọ̀ mọ́rún tó sọ ó gbọ́dọ̀ mọ́rún tó sọ lábẹ́ kọ́mẹ́ǹtì Lukman Àkànbí ẹ káàbọ̀ ó gbọ́dọ̀ mọ́rún kí ló kọ tọ́kílẹ̀tì pé wọ́n á sọ̀rọ̀ lérí program òun dárúkọ èèyàn ó gbọ́dọ̀ mọ́ kí ló sọ ń pè èèyàn ẹni tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ṣé òfin gbà ọ́ láyè láti dárúkọ rẹ̀ rárá tó o nídìí gbogbo orú nǹkan máa ẹ̀kọ́ ayé táwa fẹ́ ká kọ́ nù ní tí program ti wà yíwà tó wà fún nù
fún yín ní education láti fún àwọn èèyàn ní education nípa bóòlù yẹn ṣe ń gbélé ayé báwo ni sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe máa ń sọ̀rọ̀ ní public mo máa ń múná sùn kan wá fún yín màá ní ṣé Sayyidina Ali kò wí ni tó ní albalahu muakkal bilmantik gbogbo àdánwò ayé rí ahọ́n ó parí sórí ahọ́n ẹni Ọlọ́run bá là ń bẹ nìkan ló kù àbá kan náà sì wàá tún kọ lónìí ó ní anotiku zainu wasuku tu salamatun wa iza nato pita falata kun mi kisaro ó ní èyí gbọ́dọ̀ ya asọ̀rọ̀ sọ bótú ntí péjì wáyé tó wà fún ẹ̀rí pé gbogbo àwọn tá à ń dì pẹ̀lú ọ̀rọ̀ sísọ là ń correct wọn lérí. so arákùnrin yìí mo ṣe wá post ẹ̀ báyìí tí mo lọ ọ́fíìsì DSS lọ report ẹ̀ immediately mo ti rí nọ́mbà rẹ̀ bí 7 lórí fóònù mi láyé ti sẹ́ndẹ̀ pé nọ́mbà rẹ̀ ní ẹ má wulẹ̀ dààmú ẹ mú mo ti rí lábẹ́ kọ́mẹ́ǹtì mi táwọn Lukman o Àkànbí wọ́n ti sọ pé ṣé ẹ fẹ́ mú ni ẹ má wọrí àtàwọn míì náà ó rà ní àdúgbò wọn. so èèyàn gbọ́dọ̀ wà very very careful èèyàn gbọ́dọ̀ wà very very careful láti mọ kí ni ó sọ lẹ́nu kí ni ó fọwọ́ rẹ̀ kọ kí ni ó wí ìrìnwó lèyàn ó mọ èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra fún torí pé ayé yìí gbẹgẹ́ púpọ̀ pé mi ṣe jáde kó lọ́fíìsì àwọn táwọn yìí kí ni rẹ ti wọ nọ́mbà rẹ ti wérí fóònù mi àwọn fóònù nọ́mbà rẹ èmi ti bísí gan lọ́jọ́ yẹn débi pé ètò àwọn akáwa mẹ́sẹ̀jì mọ́ títí tilẹ̀ fi sú pé mo ti gbéṣẹ́ fáwọn tí wọ́n tó iṣẹ́ tọ́ sí wọ́n sì ti dìtẹ́tì eré àbí tó wà wọ́n ti mọ ibo lónìí sí wọ́n ti wá sọ̀rọ̀ síbẹ̀ wọn ò rí wọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ibi tí wọ́n wà wọn ò gẹ́tì ẹ̀ wọn kò sí ní jòkó àwọn tí wọ́n dẹ̀ mọ̀ wípé àwọn tí wọ́n mọ̀ rí wọn ò lè mọ̀ lọ́ àwọn gan ní bèrè rẹ̀ torí pé wọ́n rí bí rẹ̀ náà ìmúra arú rẹ̀ náà ni wọ́n mú. so nígbà tí ó fi di alẹ́ wọ́n dàbí mo rò bí kò lè sùn lé mọ́ níbi ìdájí níjọ́ kejì báyìí ní ìdájí kùtùkùtù níjọ́ kejì báyìí mo kàn rí kọ́ọ̀lù mùdírù dárò lè bèrè ọlọ́mọsàjà rí bàbá náà pẹ́ olólùfẹ́ wa ni wọ́n tí wọ́n ń wo prógrámù mi dáadáa ní mùdírù dárò lè bèrè yẹn asọ́mọ ilé wọn ni wàláì asọ́mọ ilé wọn ni adégbìtẹ̀ oríyọmí ọlọ́run mu wọ̀ náà ọlọ́run jí wọn náà kó sí mi lọ́wọ́ ọkọ̀ sí mi ní ọwọ́ ọkẹ́kọ̀ọ́ so mùdírù dárò lè bèrè ti pè mí ní mo kí àsùbà àtàn tí mo wà ní mọ́ṣáláṣí tí mo ń ṣe àkàrù sọ̀bà ní kí ni wọ́n wọlé ní kọ́ọ̀lù wọn wọlé mo bá gbé àwọn ní báyìí ọmọ tó ṣe báyìí wàláhì kò gbádùn ara rẹ̀ mọ́ o kò gbádùn ara rẹ̀ mọ́ o ó ti ṣe ó ti jáde lọ́wọ́ o mo rò pé ó ti fura mọ̀ wípé àwọn kan sọ fún pé àwọn kan béèrè rẹ̀ ṣé ẹ̀sùn ọgbọ́n ẹni tó jẹ gbì ní mọ̀ ẹkú gbì ẹni jẹ fùfú láwọn fún tó ti gbé ẹ ti gẹ́tì báwọn tó kò gbádùn ara rẹ̀ mọ́ mo sáwọn gba kọ́ọ̀lù lóríṣiríṣi nínú àwọn àbúrò rẹ̀ tó jẹ́ pé alùsùnà náà làwọn náà tí wọ́n jẹ́ ẹni re tí súnà wọn dúore ẹ má jẹ́ kí n tàn yín mo fi ọlọ́run ọba Allah mo fi búra ọlọ́run ọba tí èyí pè jẹ́rìí rọ́ mọ́tẹ̀jẹ́ ń dákọ̀ ẹnìkankan mo fẹ́ yin àfáà súnà òun ni mo fẹ́ yin ni pé súnà ní í ṣe àmọ́ wọ́n rò pé ń wojú rẹ̀ ni èmi sì wojú rẹ̀ yàn àfọlọ́run àbúrò mi mọ ẹni tí mò ń sọ yìí àbúrò mi Ismail jẹ́jẹ́ ó mọ ẹni tí mò ń sọ yìí tí n bá rí fídíò rẹ̀ tó gbádùn dáadáa tó jọ mọ́ táwọn náà takò pé kẹ́yìn yẹn mọ̀ sí mọ́ láburú màá wá lò sí status mi màá gbé sí status mi so àbúrò mi mẹni tí ń sọ yìí tí n bá dákọ̀ ní public yóò jọ kárí mi tó ti yé báwọn so irú àwọn tí wọ́n jẹ́rú bẹ́ẹ̀ nínú àwọn ilé wọn náà wà tí wọ́n ń ṣe súnà àwọn náà pè mí adégbìtẹ̀ oríyọmí ọlọ́mọjọ padà kó bọ́mọ yìí torí kè ìbọ́nbẹ̀ tán o kọ́mẹ́ǹtì náà ló fi dáràn kọ́mẹ́ǹtì náà lẹ́ẹ̀tì fi kó bá kọ́mẹ́ǹtì lẹ́ẹ̀fi kó bá ìwọ gan yìí tó ń kọ yín nísìnyí gbogbo ebú ìyún ò dùn mí sáàmù kò sí ó nẹ́pà ẹ̀jẹ̀ ń tan sólà ẹja mánéjẹ báyìí ọ̀rọ̀ àìpó clear náà ó clear báyìí náà so kí ni mo fẹ́ lò òun ni wípé ọmọ yìí wọ́n bá ń pè ní bá ń rí kọlù àwọn àbúrò rẹ̀ náà tán jẹ́ alùsùnà wọ́n pè mí wọ́n ní alùsùnà làwọn náà táwọn náà ń sọ̀rọ̀ yìí wàláhì àwọn ò rí àtakò pé bóyá ń takò súnà nínú tẹ̀ ń ṣe o ṣùgbọ́n ibi tó ti ṣe mistake àwọn mọ̀ wọ́n sì bá bẹ̀bẹ̀ mo ní ọ̀rọ̀ náà mo ní ọ̀rọ̀ yìí kìí ṣe mo ní ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ èmi nìkan wọ́n jẹ́ ń jù sí president wa ìyẹn Alhaji Murtado Adio bàbá Bariga wọ́n wà lórí program ẹ jẹ́ ń pè é lérí second line ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú kan ẹ̀yin olólùfẹ́ wa ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú kan so
kí ni mo fẹ́ lò Faruk Alao Bọ́lájí ẹ káàbọ̀ salamu alaikum sir bàbá mo ti wà lórí live ni lórí ọmọ tí wọ́n wá ń bá bẹ̀bẹ̀ ni láti àárọ̀ nísìn àṣẹ bàbá tó bí àṣẹ olólùfẹ́ mi ti máa ń pè mí ti máa parí program tán ni wàhálà mo fi ọba tó dá mi búra Alhaji Nala Pako wàláì mo fi ọba tó dá mi búra àní Alhaji Nala Pako gangan ló bí Alhaji Nala Pako gangan ló bí kò wá sígbà tí mo ṣe program nígbà tá a fi fẹ́ mú ẹni tá a fẹ́ mú jọ sí tí bàbá yẹn pè wàláì tàláì mo rà mú ní nọ́mbà bàbá rẹ̀ lọ́wọ́ tí mo wọ́n pè báyìí ó kàn gbórúkọ wọn wá ní wàláì so èyí program mo wà náà tí mo bá ṣe tán abẹ́fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ tọ́ mashallah so nídìí eléyìí ẹ wò nísìn bàbá tó bí ọmọ yìí bàbá tó bí ọmọ ok ẹ jẹ́ n play voice bàbá wọn àwọn èèyàn ń pè gan òun náà fún ara rẹ̀ wá ṣe voice note bó tẹ̀ jẹ́ pé bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ níbẹ̀ kìí ṣe òótọ́ náà àwọn pípù yẹn ní wọ́n nídìí ládàbí gan ibi tẹ́tùmọ̀ kí wọ́n nídìí ládàbí ẹ wo ọ̀rọ̀ tó sọ ẹgbọ́n. wọ́n jẹ́ pé nǹkan tí mo ṣe yẹn ọlọ́run alájọ́ ìjọba ṣe máa jẹ́ mo ṣàìdá fún yín kí wọ́n fi kọjá ìyára mi pẹ̀lú tí mo kọ́ yẹn ẹ̀fọ́ yìí mi ẹ má bínú. Very. wọ́n jẹ́ pé nǹkan tí mo ṣe yẹn ọlọ́run alájọ́ ìjọba ṣe máa jẹ́ mo ṣàìdá fún yín kí wọ́n fi kọjá ìyára mi pẹ̀lú tí mo. ẹkún gbọ́ ó ti fọ́ọ̀sì. wọ́n jẹ́ pé nǹkan tí mo ṣe yẹn ọlọ́run alájọ́ ìjọba ṣe máa jẹ́ mo ṣàìdá fún yín kí wọ́n fi kọjá ìyára mi pẹ̀lú tí mo kọ́ yẹn ẹ̀fọ́ yìí mi ẹ má bínú. so kò sí sálámà lékún òun ìfẹ́ sálámà sí irú àyí bí ìgbà kan sálámà sí kèfèrí ni tó ti yé etiquette so gbogbo àwọn ọ̀rọ̀ ẹ jẹ́ n wò mo fẹ́ wá ọ̀rọ̀ dájú rẹ̀. ọlọ́wọ́ yìí dáa ìlàwọ̀ àwọn kàdúrà ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ kọ́ mọ farabalẹ̀ nǹkan tó dùn ẹnìyẹn jù ní pé lórí program ẹ̀ tó ń ṣe ní online ń ṣe ní Kabiru kọ́mẹ́ǹtì síbẹ̀ kò yẹ kí Kabiru kọ́mẹ́ǹtì síbẹ̀ rárá kò yẹ kó kọ́mẹ́ǹtì síbẹ̀ torí pé àwọn èèyàn ẹ̀ ló ń torí ẹ̀ ṣe kò ṣe ń torí àwọn tí èsì èèyàn rẹ̀ so káàdì tí èsì èèyàn rẹ̀ wá débẹ̀ kó wá lọ bú àbí kó lọ ṣe bákan yóò dùn wọ́n lóòótọ́ so ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ ní sókí lágbára ọlọ́run. ọlọ́run ṣàánú wa. ẹni tí irú àmì sọ̀rọ̀ yìí bàbá Mudiru Darul Birri tó ti yé bàbá wa Darul Birri àwọn pẹ̀lú màmá rẹ̀ ni wọ́n jọ ń sọ̀rọ̀ yẹn torí pé ìyá ẹ̀ lọ sábà Mudiru Darul Birri ni tó ti yé báwọn mo fẹ́ wá ọ̀rọ̀ ìfẹ́ pé gbogbo ẹ̀ kó mọ́ dàbí gbígbà kí mo wá rí dínkù wọn online ẹ jẹ́ n wá ọdún wa bẹ́ẹ̀ ni mo ń wá. Assalamu alaikum orúkọ mi ní Alhaji Abdulrahman Nala Pako mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ látòrí afáwà Sako ọlọ́run bá tó lẹ́yìn tọ́lọ́run kò ní bàtà tẹ́ ń jẹ́ o àti Ibrahim náà tí wọ́n sọ. tẹ́tí bàbá rẹ̀ ló sọ̀rọ̀ yẹn ẹ̀ fẹ́ pè gbogbo ọ́díò kí ẹ má fi di aláṣejù tó kí lọ tún fẹ́. àdúgbò tàbí mọ́nà òun pé ó sáré lọ báyìí ẹ̀rọ òun ló gbé fóònù fún yẹ òun ló pè ẹni pé yàrá sọ pé òun lòun nọ́mbà tó ń fi ti lò pé yẹ ìgbọ̀n nọ́mbà yẹn ìyẹn kọ́ ni wàá jẹ́ kí n gbé sí i so ìdí yàrá tó ti lọ ọtí wàá sáré gbé fóònù yàrá rẹ̀ kíkún wà ó yóò pè yẹ pé mi ò gbé fóònù òun ló ti wá lọ gbé fóònù báyìí yẹ lọ́wọ́ pè mí ló ti wá gbé ẹ̀dá pè mí lọ́wọ́ àti bọ́dà wa Dawud òun náà sọ àti àwọn ẹbí lẹ́yìn wọn ò kàn wá ọ̀rọ̀ ẹbí ni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh àkójúmọ́ gbélé ẹ̀yọ̀ kó gbìyànjú. eléyìí náà ò fi bẹ́ẹ̀ kàn wá ọ̀rọ̀ ẹbí wọn. Salman. orúkọ tèmi ni Abdullahi Nala Ọlárẹ̀wájú àbúrò Aisha mo jẹ́ àbúrò fún ọ̀dà bàbá àbíbá tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí. gbogbo àwọn tí wọ́n tẹ̀tẹ̀ mọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ó kí gbogbo ọmọ ilé gbàgbémọ́jọ́ orúkọ tèmi ni Abdulrasheed Dad. ó kọ́ lé wọn nù. mo tẹ̀ wá pé wọ́n. nǹkan tí mo ṣe ọlọ́run yìí dáa ìlàwọ̀ àwọn kàdúrà ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ kọ́ mọ farabalẹ̀
Salamu alaykum Flashi. Ìyá ọmọ yẹn ni mo bá sọ̀rọ̀ sí ẹ̀kọ́ tó ti sọ̀rọ̀. so ìyóò náà tó kí ọ̀pọ̀lọpọ̀ ọrú yín bẹ́ẹ̀ tẹ́ ẹ máa ń ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ má fi rò pé àbí wọ́n wá halẹ̀ mọ́ wa ni nítorí ká má bàa máa takò wọn takò wá tó bá fẹ́ takò wá àmọ́ àtakò ó lẹ́kọ̀ọ́ àtakò sóti yé bá àtakò ó lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ takò yẹn má parọ́ mọ́ má fi rọ́kùn sóti yé tí àwọn ń try láti ṣe nìyẹn program yìí mi ò dàníyàn láti fàágùn ìdàníyàn láti fàágùn torí pé ilé kí ó ni mo wà ẹ jẹ́ ká dáa dúró báyìí náà ọ ká dẹ̀ gba ìpè ẹ jẹ́ ká gba ìpè bíi 2 sí 3 a tún rí ẹlòmíràn tí ó fẹ́ fún wa ní ẹ̀kọ́ nínú ẹ̀ ẹ jẹ́ sọ báyìí 09060 ok ẹja lo báyìí ẹja lo ilé ni láti báyìí ẹja gba ìpè bí 2 ok 080 ní kìí ṣe 090 mo ti ṣe nọ́mbà yẹn dáì ní 090 tó jẹ́ 090 instead of jẹ́ 089 is 080 ẹ pè wọlé kí a gba kọ́ọ̀lù ìfẹ́ fa ọ̀rọ̀ yẹn gùn rárá so ní tó jẹ́ kí n ṣe program ni pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa kódà mo ti rẹ́ni tó pè mí tó sọ pé tí máa ń ṣùyàn lẹ́yìn ẹ̀yin ọ̀rọ̀ ará Ìlọrin nu yín máa ń ṣùyàn lórí ọ̀rọ̀ yín nu so yẹ kẹ́ sáré gbẹ̀bẹ̀ rẹ̀ báyẹn ti rẹ́ni tó pè bẹ́ẹ̀ so ìsáré gba ẹ̀bẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọlá bàbá rẹ̀ tó jẹ́ olólùfẹ́ wa tó máa ń pè sí program mi wàláhì tàlà ló jẹ́ kí ìgbẹ̀bẹ̀ ń wóyá so ṣùgbọ́n ògo Ìlọrin ò tí ì finalize lérí rẹ̀ o èmi ni mo dá wọn lóhùn lórí mo ti rán àwọn mẹ́sẹ̀gì mi níbí báyìí àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run mo mọ̀ pé ìrọ̀rùn náà ló padà ṣe ní ló padà bá dé ẹ pè sí nọ́mbà 08030825337 ìwọ tó bá sì pè mọ tó sọ torí pé o bá wíwì kú wí agbógbó ègún bíbá yé nọ́mbà rẹ lọ fi pè o kódà bó fi nọ́mbà ìyàwó rẹ pè áàmù bóyá nọ́mbà fi pè tó fi sọ̀sọ́kúsọ ẹni tó bá lo nọ́mbà rẹ fún áàmù yóò profile ẹ jáde ó dà pé ẹ̀yin fáǹsì wa bóyá ọ̀rọ̀ náà ń bí yín nú pé ìgbẹ̀bẹ̀ ọmọ náà ti yá jù mi ò yá rí kọ́ọ̀lù yín ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ dákun Ògo Ìlọrin ò rẹ́dì láti máa fìyà jẹ àwọn èèyàn àfẹn tó bá fẹ́ fìyà jẹra rẹ̀ tó ti Ògo Ìlọrin ò rẹ́dì láti máa fìyà jẹ àwọn èèyàn salamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh kí ló kọ́ yín láti wọlé tí ń pè láti ìlú o láti àwọn ọjà. naam àmín Allah alhamdulillah Allah ini minum pen. Kamu dah ada di situ. Ini minum. Akan pas lepas Masya Allah. Itu juga komen tadi. Kalau kamu komen tadi, saya itu juga. Itu juga mereka mau apa? Allah Akbar. Dan orang ini kan seperti di dalamnya itu komen dia mereka. Okay. Amat kalau itu kalau itu orang itu Masya Allah. Amin. Allah ẹ ṣeun gan dúpẹ́ Ọlọ́run bá san ilé sàrí. Amin. Assalamu alaikum. Ọ̀rọ̀ tí ẹni yìí sọ àti gbọ́ opinion wọn kò correct kẹ nọ́mbà ẹ̀kọ́ mo ti sọ pé 080 ni instead of 089 080 kódà ẹjẹ́ tó ń delete kí n tó ń kódà 080 ni bọ̀ gbogbo yòókù correct 080 instead of 089 instead of 089 080 ni ẹjẹ́ tó ń ṣe. So gbogbo ẹ̀yin tí Ọlọ́run ní kẹ́ nífẹ̀ẹ́ wa yìí fẹ́ kábùkù kàn wá adúpẹ́ fún yín Ọlọ́run sábà adúpẹ́ fún yín Ọlọ́run kò bá san yín lẹ́san lórí àlùbáríkà ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run àyàn show love gan torí wípé nǹkan tẹ́ni yẹn kọ ó jẹ́ ní tó bá èèyàn jẹ́ pé tẹ́ni yìí mọ tí ń ṣe báyìí kí èèyàn wá máa fún yàn ní word of threatening. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rọ sàkó kí lórúkọ yín láti bẹ̀rẹ̀ tí ń pè wá. Orúkọ tèmi ni Alhaji Lukman Ibi Àtúnṣekù. Masha Allah naam. Ẹ ṣeun náà. Ṣé rí ó dùn mọ́ mi bí ẹ ṣe rí wọn mú. Ṣé rí àwọn ọmọ yìí wọ́n máa bú àwọn èèyàn bí ìgbà tó ṣe wípé tí àwọn àǹfà àti àwọn míì sọ ni wọ́n ń tẹ̀lé. Àwọn ọ̀dẹ̀ ni wọ́n ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣé lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí àwọn òbí wọn ò faramọ́ tí wọ́n ń ṣe o.
Wallahi. ṣùgbọ́n wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń ṣe láti lè fi wá ojú àánú àfa àwọn kì í ṣe ojú àánú tó lọ. torí pé èmi ò rí tó wà níbẹ̀ nígbà tó yẹ kí nìyẹn ṣe fẹ́ sìjà àwọn tí ẹ lérò pé wọ́n gbé àfa ìlọsílẹ ẹjọ́ yìí wọ́n ń sọ wípé kì í ṣe sìjà láti lè fi yanjú nǹkan nítorí ìnùbí ni. ìwọ làbúrò wá sórí láìní tí wọ́n orí program wọn láti máa bú wọn láti máa ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ máa ń wọ́n bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn láti fi distract àwọn èèyàn. so ọlọ́run á sọ yín lẹ́sàn-án nígbà tó ṣe pé àwọn èèyàn rẹ̀ ti ń dìde àwọn náà bá bẹ̀bẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹ ṣàforíjì fún àmọ́ kéde yìí jẹ́ ẹ̀kọ́ fún wọn nígbà kì í ṣe gbogbo èèyàn lèèyàn máa ń bú lórí social media kì í ṣe gbogbo èèyàn lèèyàn bú lórí social media ọlọ́run á sọ yín lẹ́sàn-án rí. àmín ya Allah àmín jazakumullahu khairan àmín wa iyyakum ẹ ṣe sọ. ẹ lápẹ̀ yín tí ẹ ń pè sí orí WhatsApp ok ẹ jẹ́ kí n fi nọ́mbà tẹ́lẹ̀ pé direct ẹ jẹ́ kí n fi kalẹ̀ tẹ́lẹ̀ pé direct ẹ̀rẹ̀ tún lè lò ní WhatsApp ẹ jẹ́ kí n fi òun kalẹ̀ fóònù tẹ́ ń pè sí òun náà la fi ń ṣe prógráàmù orí rẹ̀ mo ti ń lo WhatsApp fóònù tẹ́ ń pè sí yẹn orí rẹ̀ ni mo ti ń ṣe WhatsApp the second line tẹ́ lè pè sí second line tẹ́ lè pè sí òun ni 09066693743 you can call on it direct and call on WhatsApp on it 09066693743 ok ẹ jẹ́ ká lò sórí òun ẹ̀yin tẹ́ bá fẹ́ pè sórí WhatsApp òun ni kẹ́ ẹ lò 09066693743 òun ni kẹ́ ẹ lò ẹ má lo nọ́mbà tí mo fi síbẹ̀ tẹ́lẹ̀ wọn mọ́ òun ni nọ́mbà tí a ṣe program bẹ́ẹ̀ tó ti wàyákùn ẹ ra sà ẹ ṣeun gan kí lórúkọ yín láti bẹ̀rẹ̀ tí ń pè. bàbá ìjòyè ọmọ àríyá láti àbáyà. Masha Allah yes sir kí lè fẹ́ bá a dá sí náà. ètò yín mo jọ ìwé náà ni mo fi kí àwọn bá ọlọ́mọ tàjà kan bẹ́ẹ̀. àmín Allah. wọ́n ti tọ́ sọ́nà ọlọ́run ní sí àwọn náà lọ́nà láíláí. àmín àmín. ànábì wọn ju ọlọ́run. sallallahu alaihi wasallam. èmi wo ká ìjọ ìfọkàn mọ́ àpò mọ́ wisdom àpò òkọ́ mi yé ní tìjú wa ni àkóńdò wo ni mí. ok Masha Allah ó dà ẹ ṣeun gan ọlọ́ọ̀bà àdúgbò fún yín. àmín àmín ẹ ṣeun. ẹ dákun ẹni tó ń bú afa yìí wọn ní àwọn kan no wisdom wọn ní kì í ṣe àwa làwọn bá wí wípé àwọn tí wọn táwọn tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ni àwọn bá wí. salamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. kí lórúkọ yín láti wọlé ẹtún pé. Abdulhamid Abubakar olóyún láti Àgbọ̀lọ́jẹ̀. Masha Allah kí lè fẹ́ bá a dá sí ìmọ̀ràn wọlé fún wa bẹ́ẹ̀. inú mi dùn pé òní ní kòkó wọlé sí fúgàmù láti gbà yìí ti máa ń bọ̀. Allahu akbar alhamdulillah. Wallahi kẹ́rí nǹkan kan kọ̀ọ̀bìtì ni. naam. ogun lọrin èyí lè mímọ̀ dájú lóko lọrin. Masha Allah. kí ni mo rí bàbá bá dáná. Masha Allah. àti gbogbo àwọn àjẹjọ sí. Masha Allah. ọ̀pọ̀ kan bẹ tí tó ń lo studio account. ok tuntun jẹ́ òkú lọrin mi. ok nǹkan tí mo máa ń kọ òjò mọ́lá yìí rárá. ok ẹlẹ́kùn ìṣèwádìí studio account yẹn. ok ẹlẹ́kejì bẹ́ẹ̀ ni pé kẹ́rí àwọn máa ń sọ lẹ́dún yẹn sáà bá ti wà àwọn tó bí àwọn lọ ni èyí sáà ti fi yẹn rárá. wallahi. àbíyísí fún ọdún social media especially táwọn afọ àdìpọ̀ jù. lẹ́yìn tí ẹ̀ ní báwọn olóṣèlú bẹ́ẹ̀ wò. wallahi. so èmi ti máa ń tẹnu mọ́ everybody tó bá ti go against àwọn afọ àbótakù lọ ni. ìdájọ́ tó bá yẹ ká ṣe fún ní ọ̀nà Islam ó mọ̀ wáyé bẹ́ẹ̀ ó rà pé tí má ti ń wáyé bẹ́ẹ̀ ẹ̀kọ́ mọ̀ wáyé social media yìí kàn ṣe kí láti lè gbé ìdí ẹni àwọ̀ ní pé Ìlọrin ò ní ìyanu gbogbo ìtàkùn kò lè dá fún ìtàn ìyá mọ̀ fẹ́ẹ́ lú ẹ̀ tó bá ti wá lè fún ọ fún ìwọ onílù àtúmọ̀ sí pé kálukú tó ti kọjá ìyá rẹ̀ nípa rí ẹlòmíì ń bẹ ìmọ̀ owó kọ́mẹ́ntì dáadáa tó bá ti kọjá yìí ní kọ́mẹ́ntì ẹ má fún létí kẹ́rí ẹni tó bá ṣépè ní òun ò ní jó lù sí o ẹ̀yin wá ní bẹ́ẹ̀ ní kókó sí àwọn tí ń wò níwájú báyìí ẹ wá búlọ̀kì àdìgẹ́ yóò kó ìlú ìdókòó sí jẹ̀nu àmín Allah ẹ ṣeun àmín then mo fẹ́ bẹ̀ yín sẹ́kàn ẹ dákun ẹni tó ń lo orúkọ Ògo Ìlọrin yẹn hello sẹ́yìn gbọ́ mi ẹni tó ń lo orúkọ Ògo Ìlọrin o ẹ bá ń wá péjì òun fẹ́ sun ẹ̀wọ̀n nu torí pé ẹgbẹ́ tó ń rẹ́gísítà London CAC Ògo Ìlọrin anybody ò lè jẹ mọ́ láyé ní orílẹ̀-èdè Nàìjíríà yóò ẹnì kankan tó lè jẹ mọ́ òsì ẹ ṣeun ẹ bá ti rí péjì wọn ẹ̀kan líǹkì ẹ̀ sí WhatsApp. Assalamu alaikum. ẹ dákun ẹ̀yin tí ẹ ń pè wá tẹ́ ń pè sórí WhatsApp tẹ́lẹ̀ nọ́mbà WhatsApp tẹ́ lè pè sí òun ni a fi sójú sún yìí nọ́mbà WhatsApp tẹ́ lè pè sínú Masha Allah. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Bàbá Ọlọ́run fi yín láàbalẹ̀ ẹ bá ń dárúkọ yín fún gbogbo ayé kan gbọ́. bẹ́ẹ̀ ni orúkọ mi ni Masha Allah. Abdulhakeem Muhammad Al-Faluti. Masha Allah ẹ káàbọ̀ gbìyànjú gbọ́. ọlọ́jà rí i pé. àmín àtẹ̀yìn náà sọ. èmi ṣẹ̀ṣẹ̀ wọlé sí ètò ní ìsẹ́nìsẹ́ni. náà. mo kàn rí òníwánu tọ́pìkì yín pé tó ọwọ́ ti tẹ̀ o. bẹ́ẹ̀ni. ẹ lákùn ta lọ́wọ́ tẹ̀. ọmọkùnrin kan tí ó wá bíjà àfa rẹ̀ ní abẹ́ kọ́mẹ́ǹtì
ó ń bú èébú ó bú èébú so ó wá tún wá lọ inbox mi ó wá lọ kọ word of threat síbẹ̀ pé òun máa attack mi ní kóòtù so òun ni. Ọlọ́run tó wá wọlé ànábì ibi tẹ́mi mi kọ́ lọ́ngbà gbogbo ọwọ́ ti tẹ̀ Ọlọ́run jọ̀wọ́ tẹ̀ wọn náà. àmín. Wa alaikum salaam wa rahmatullah. Allahu akbar. Gbogbo ẹni tó bá ti ṣẹ̀ wàláì tó bá mọ ìrìn ara rẹ̀ rìn kò ní jìyà wàláì kò ní jìyà gbogbo ẹni tó bá ti ṣẹ̀ tó mọ ìrìn ara rẹ̀ rìn kò ní jìyà àmọ́ kí ẹ má mọ ìrìn ara rẹ̀ rìn kó má mọ ohun tó kàn òun ni mo dá wàhálà alẹ́. Salaam alaikum. Salaam alaikum. Bẹ́ẹ̀ ni ta ni sọ̀rọ̀. Láti United States. Masha Allah ẹ̀rọ ó ráì pé Raymond mo ti save number yín rí àbí. Masha Allah ó ráì pé wà lára àwọn tó ràn wá lọ. Àti màmá sọ pé tẹ́tọ́ ọ̀kan ṣe nǹkan dání gbogbo ẹ̀ náà la máa lọ sí ẹjọ́ ìyá apologize yẹn náà sometimes people need to be tó bá sọ̀rọ̀ pé àwọn èèyàn sọ ọ̀kan tó fẹ́ gbọ́ ìfẹ́ǹsì náà tó kú lẹ̀ nígbà míì wà àti máa wo program àti wọ́n ṣe ọ̀kan tó mọ̀ ṣẹ́ ní ìta kí lọ́ bú ẹ̀ àwọn ìbò ní mímì ìjọba máa lọ máa dáàgì wọn lórí àyádájọ́ oṣù program tí wọ́n bá ṣe náà wọ́n máa like máa tán tó fẹ́ ní máa tán tó fẹ́ so should be elected to them you don't need to come to somebody's platform to one type of nonsense. Okay. Ewo ni. Ṣé àgbẹ̀ wọ́n sọ̀rọ̀ sókè àwọn nǹkan wọ́n ṣe ń sọ̀rọ̀ tàbí pé ọ̀gá bùbákà kò àdúgbò àlọ́dún ìṣẹ́lẹ̀ kan. Wọ́n á ní ọ̀gá àfáà àkọ́kọ́ ṣe lọ́ọ̀dù. Wọ́n sọ àfáà àkọ́kọ́ ṣe lọ́ọ̀dù ìwọ̀n ṣẹ̀kẹ́ ìlú ìmọ̀ lọ́nà. So àfáà àwọn àyẹ̀wò máa jáde ní máa tó fẹ́ àwọn máa mú yí. Wọ́n ló ti nà nọ́ọ̀sẹ̀. Wọ́n lẹ́jọ́ lẹ́ tó ṣe lọ́ọ̀dù. Wàláì. Anybody no tó bá àdìgbà lọ kó sọ tiẹ̀ òun má ṣẹ̀kẹ́ ìlú àná di fìdí bọ́lẹ̀ ìṣẹ́ wọ́n kò tí kò fún ọ lọ ṣẹ̀kẹ́ ìlú. Wọ́n nìkan ti wá sẹ́ máa fọ́ọ̀mù máa dẹ́kun àwọn yẹn. No tí ò bá ti dìfẹ́ mu wọn tó wáyé pé rọ́dù ló ṣe pẹ̀lú tó dẹ̀ mú evidence wá pẹ̀lú mọ̀. Ìyẹn ọlọ́pàá náà. Raymond. 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 Ẹ gbọ́ mi náà Raymond. Ṣé rí ẹni tí wọ́n bá fọlọ́pàá mú tí ò bá ti dìfẹ́mù èèyàn tí ò dẹ̀ sí búlì ń bẹ tó bá débẹ̀ ilé ọlọ́pàá yìí ṣe bí wọ́n ti ń pààyàn ẹ lọ rojọ́ bẹ́ẹ̀ ni èyí tẹ̀ bá rí yanjú ẹ dẹ̀ lọ sí kóòtù. Kò sọ̀rọ̀ mi pé èèyàn ṣe rọ́dù fún yàn. Bẹ́ẹ̀ni tí ò bá ti búlì mi. Bàbá tó sọ̀rọ̀ gan ò sọ pé kí àwọn èèyàn máa ṣe lọ́dún fáwọn tó bá ní evidence. Òun náà no ẹ má sọ pé anybody o kì í ṣe gbogbo fídíò lẹ́ ń rí o. Target ẹni tó bá ń ṣẹ̀kẹ́ èbú kí wọ́n mú ẹni tí ò bá ṣẹ̀kẹ́ èbú tó jẹ́ pé rọ́dùn ló ṣe pẹ̀lú mọ̀ kò ní dàda ní. Bẹ́ẹ̀ni. Àwọn àgbàfà fún àṣọ ẹ náà kò sọ fún ọmọ tó kábọ̀. Tó bá ń ṣe mistake tó bá fẹ́ correct wọn ẹ correct wọn pẹ̀lú ẹ̀kọ́ náà. Wàláì. Àwọn tó máa pè é wọn appreciate ẹ. Wàláì. Ìpàdé ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ àfà àtọ̀ olóòtú kò sọ fún. Wàláì. So ẹ ṣeun gan. Ẹ ṣeun gan mẹ́sẹ̀gì tẹ tún mú wáyé náà nísìnyí èyí tẹ sọ yìí náà nísìnyí mẹ́sẹ̀gì ni mẹ́sẹ̀gì gidi ni so everybody náà ń gbọ́. So. Àwọn mùsùlùmí ìtọ́nà ni wà náà ẹ bá ti mẹ́tẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ tó bá wà fún fíẹ̀ tó bá gbọ́ á gbọ́ nǹkan bá mọ̀ kó o ṣe dáadáa fún un ọ̀tà tó bá ti bú o ti dé ẹ̀rọ mẹ́fún mẹ́fẹ́ẹ̀dì láti lẹ́gbẹ̀ẹ́ ọdún mẹ́fún. Wàláì ẹ ṣeun gan Ọlọ́run bá a dúpẹ́ fún un. Ó lọ ṣe threatening ní under comment threatening pé I will attack you if dem born you well do video at court I will attack you. Ṣé a mọ̀ pé a lè ní kò mí nìyẹn kó mí nìyẹn. So àtọ̀. Mashallah. Àbí ẹ ṣeun gan. Bẹ́ẹ̀ni ẹ ṣeun gan wa alaikum salaam wa rahmatullah. So ọ̀rọ̀ ni brother wa rí mọ́ni sọ yìí láti United States wàláì ọ̀rọ̀ nu kọ́lọ́n bá wa san wọ́n lẹ́sàn rí gbogbo ẹni tí èèyàn gbogbo àwọn lè rí bákan náà ẹlòmíín bẹ
yóò fẹ́ràn wa níbi tá à ń ṣe yìí yóò bó opinion rẹ̀ mú ẹlòmíín bẹ yóò tako opinion rẹ̀ wa alaikum salam ilépo ṣọlá ìyá múrí ìkókóró ẹ̀kọ́ àtẹ̀lé wa ọlọ́run bá dúpẹ́ fún yín àgbákọ́lá nẹ́bì yóò jà mọ́ wa àmọ́ wọlé lọ àsìkò tí a jáde lè kí ogun ó ti súnmọ́ tó nídìí eléyìí gbogbo àwọn tí ọ̀rọ̀ náà ń ká lára wípé àfà ẹ ṣègbésẹ̀ lérí ẹni yìí o ẹ má fọwọ́ kékeré mú o àti ṣègbésẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wípé kò yẹ ká sáré fílẹ̀ báyẹn anyhow tẹ́ ẹ̀ ń wò wípé èèyàn ti máa ń fìyàn lẹ̀ bẹ́ẹ̀ so ọ̀rọ̀ náà ti ẹ má bínú gbogbo àwọn lè rí bákan náà tó ẹjá máa fi lè dágbére fúnra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.